Dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí abala ìròyìn eré ìdárayá láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀. Bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi. Alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti fajúro fi èròǹgbà rẹ̀ hàn bí àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ṣe yọ ọwọ́ àwọn adarí ayò rẹfirí láti orílẹ̀‐èdè Nàìjíríà kúrò lára àwọn adarí ayò rẹfirí tí wọn yóò máa ṣe àmúlò wọn níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON 2023 tí yóò máa wáyé ní orílẹ̀‐èdè Côte d'Ivoire lọ́dún tó ń bọ̀. John Ennon alákòóso fún ọ̀rọ̀ ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà sọ di mímọ̀ pé pẹ̀lú ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà lágbo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ kò yẹ kí àjọ CAF ṣe irúfẹ́ ohun tí wọ́n ṣe yìí torí náà òun máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ náà àti àwọn àjọ tí ọ̀rọ̀ náà kàn lórí ọ̀rọ̀ náà láti jẹ́ kí àtúnṣe wáyé nípa ti ìgbésẹ̀ náà níbàámu bó ṣe jẹ́ pé olùrànlọ́wọ́ adarí ẹyọ kan péré ni wọ́n mú fún ìfẹsẹ̀wọnsẹ̀ kan ṣáájú ìdíje AFCON tó wà lọ́nà. Bákan náà ni alákòóso ṣe ìlérí láti rí pé gbogbo ẹ̀ka eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n rí ìdàgbàsókè láti rí pé wọ́n yàtọ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti lórílẹ̀-èdè àgbáyé. Ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ AFCON 24 irú rẹ̀ ni yóò máa wáyé ní ìlú 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè Côte d'Ivoire bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù kìíní sí ọjọ́ 11 oṣù kejì ọdún 2024 bí ẹ kò bá gbàgbé pé orílẹ̀‐èdè Nàìjíríà ló ti perégedé fún ìdíje náà lẹ́yìn tí wọ́n parí pẹ̀lú àmì 15 ní ìsọ̀rí A tí wọ́n wà. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà Victor Boniface ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù nínú oṣù tó kọjá níbi ìdíje orílẹ̀-èdè German Bundesliga fún ti oṣù kẹjọ. Boniface ló fi ọwọ́ rọ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England Harry Kane sẹ́yìn láti gba àmì ẹ̀yẹ náà. Bákan náà ló tún gba àmì ẹ̀yẹ tí wọ́n pè ní Rookie Player of the Month. Agbábọ́ọ̀lù tó ń ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen lórílẹ̀‐èdè Germany ló gbá góòlù 3 wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 2 nínú oṣù kẹjọ lábẹ́ ìṣàkóso akọ́nimọ̀ọ́gbá rẹ̀ Xabi Alonso ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àti ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lórílẹ̀‐èdè England. Victor Boniface ẹni ọdún 22 ló ti ń gbáradì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lópin ọ̀sẹ̀ yìí nínú ìdíje líìgì German Bundesliga lẹ́yìn tí wọ́n darí dé láti ibi tí wọ́n ti lọ ṣojú fún orílẹ̀-èdè wọn nígbà tí òun náà ṣẹ́rí wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú orílẹ̀-èdè Sao Tome and Principe. Àwọn agbábọ́ọ̀lù 3 nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti fi ọwọ́ òfin gbé lọ sí àgọ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Las Palmas fún ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò látàrí bí wọ́n ṣe jẹ̀bi ẹ̀sùn pínpín fọ́nrán ìbálòpọ̀ ọmọdébìnrin kan láàrin ara wọn nípasẹ̀ ẹ̀rọ ayélujára WhatsApp. Ìròyìn sọ di mímọ̀ pé ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù náà ló ká fọ́nrán ọmọdébìnrin náà sílẹ̀ tí ó sì fi ránṣẹ́ sí àwọn akẹgbẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára WhatsApp. Bákan náà ni ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ti dá sí ọ̀rọ̀ náà pé agbábọ́ọ̀lù kẹrin ló ti fi ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ọlọ́pàá nípa ti ohun tó mọ̀ lórí ọ̀rọ̀ náà lórúkọ àwọn agbábọ́ọ̀lù tí igbá ìwà náà ṣí mọ́ lórí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Bákan náà àwọn yóò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n
tí ó yẹ tí àsìkò bá ti tó lẹ́yìn iṣẹ́ ìwádìí ti àwọn ìyá ọ̀dọ́ ọmọdé obìnrin tí ọ̀rọ̀ náà kàn ló mú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ 6 oṣù kẹsàn-án èyí tí iṣẹ́ ìwádìí tẹ̀lé láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá èyí tó ṣe okùnfà bí ọwọ́ òfin ṣe bá àwọn agbábọ́ọ̀lù tí igbá ìwà náà ṣí mọ́ lórí. Bákan náà ni wọn kò tí ì fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ọ̀rọ̀ náà ṣẹ́ mọ́ lórí léde. Bákan náà ni wọ́n sọ ọ́ di mímọ̀ wípé tí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn náà ẹ̀wọ̀n ọdún kan sí mẹ́rin ni wọn yóò fi gbára. Akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rèé fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Arsene Wenger ló ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal kò lè fi igagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City fún ìdíje ẹ̀yẹ ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ní sáà tuntun tó ti gbìnàyà. Arsene Wenger ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pé kíkópa ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal nínú ìdíje UEFA Champions League lọ́dún yìí ló lè ṣe ìpalára fún ikọ̀ agbábọ́ọ̀lù náà láti má fi igagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City fún ife ẹ̀yẹ ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL bó ṣe yẹ kí wọ́n fi igagbága sí, torí pé ọ̀pọ̀ agbábọ́ọ̀lù ọ̀dọ́mọdé ni wọ́n kún inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti pé òun lérò pé wọ́n ti kẹ́kọ̀ọ́ tó yè koro nípa bí wọ́n ṣe fìdírẹmi ní sáà tó kọjá. Lákòótán Arsene Wenger sọ di mímọ̀ sí iwájú pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City nìkan ni òun ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí òun jẹ́ lórílẹ̀‐èdè England wípé àwọn náà nǹkan yóò nira fún wọn látàrí bí wọ́n ṣe pàdánù àwọn agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì bíi Kevin De Bruyne sí ọwọ́ ìfarapa lọ́jọ́ gbọrọ àti agbábọ́ọ̀lù Gundogan tó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn rí wọn gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù ńlá. Bákan náà wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ ara wọn níbi ìdíje UEFA Champions League ti ọdún yìí. Agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Jadon Sancho ni akọ́nimọ̀ọ́gbà rẹ̀ ti bojú àánú wò pé kó lọ tọrọ àforíjì lọ́wọ́ ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àti lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United látàrí àṣìṣe ọ̀rọ̀ àlùfàṣà tó fi ránṣẹ́ sí akọ́nimọ̀ọ́gbà rẹ̀ nípasẹ̀ ẹ̀rọ ayélujára. Lọ́jọ́bọ̀ àná ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United fi ọ̀rọ̀ léde pé agbábọ́ọ̀lù Sancho kò ní ṣe ìgbáradì pọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ títí ìgbà tí ọ̀rọ̀ náà yóò fi ní ojútùú láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ìbáwí. Bó tilẹ̀ jẹ́ pé akọ́nimọ̀ọ́gbà rẹ̀ Erik ten Hag ti sọ ṣáájú pé òun kò ní kó ọ̀rọ̀ rẹ̀ jẹ padà sí ẹnu torí òun fẹ́ ìdájọ́ òdodo. Bákan náà òun fẹ́ kí agbábọ́ọ̀lù náà tọrọ àforíjì. Agbábọ́ọ̀lù Sancho ni wọ́n ti ní kó lọ ṣe ohun tí wọ́n ní kí ó ṣe gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Bákan náà ni wọ́n ti yọ ọwọ́ rẹ̀ sílẹ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ṣáájú tí wọ́n kópa níbi ìdíje kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lọ́jọ́ 7 oṣù kẹsàn-án nígbà tí akọ́nimọ̀ọ́gbà rẹ̀ Erik ten Hag sọ ìdí pàtàkì tí òun ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ náà. Lẹ́yìn náà ni agbábọ́ọ̀lù yìí bọ́ sí ẹ̀rọ ayélujára fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí akọ́nimọ̀ọ́gbà rẹ̀ Erik ten Hag. Ààrẹ àná tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain Rubilas ni yóò máa mójúba ilé ẹjọ́ lónìí ọjọ́ Ẹtì Friday látàrí ìṣẹ̀lẹ̀ ìfipákó agbábọ́ọ̀lù obìnrin Jenny Amoso lẹ́nu lójú gbogbo ènìyàn níbi ayẹyẹ àṣekágbá fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin FIFA Women's World Cup ti ọdún yìí tó ti wáyé kọjá. Rubilas ló kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ṣáájú gẹ́gẹ́ bí ààrẹ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain èyí tí ọ̀pọ̀ ènìyàn pè fún. Irúfẹ́ ìgbésẹ̀ náà ló ti ní kó fi ara hàn lónìí ní ilé ẹjọ́ níwájú adájọ́ Francisco de George ẹni tó léwájú fún ìgbìmọ̀ iṣẹ́ ìwádìí náà. Níbẹ̀ ni wọn yóò máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ni ìròyìn sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù tí ọ̀rọ̀ náà kàn Amoso ni wọ́n ti sọ di mímọ̀ lórúkọ rẹ̀ wípé òun náà yóò máa fojú ba ilé ẹjọ́ lónìí láti wá sọ tẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà.
omi gbóná kì í pẹ́ lẹ́nu bí yóò ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀ ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀ bákan náà ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o ire kàbìtì.